Uncle Edu and Shenyu. She went and put a malone. I do not talk in the phone. Hey, check my guru. Check my guru. Get your react. Get your react somewhere. Uncle, okay. Would I be serious? I go my finger low. I want to open. Oh, no, that guys, kill and shame by now. Godwin. I'm very far. Joy. No. Now. We are friends after all. No, now. We are in the forest. We don't need to fight. We don't need to fight. Am I going to No, kill Sheba now. I'm starving. Whoa, who are you saying? Is that not snake or what? Snake. Snake, you know, the low stuff. Fuck you, man. Fuck you, what? Okay. Bush. Gbèsè tí wàá sún mi báyìí like mo ti sáré báyìí gbogbo inú mi ti pòpọ̀ kí ló wá ṣẹlẹ̀ báyìí Pẹ̀lẹ́ baby pẹ̀lẹ́ wo mo very soon I'm find ìwé ara wa ama kun bi báyìí ó tẹ́ ti sún mi go báyìí àtẹ̀kù wá gan ó fi jẹ ibi kan pa mí kí ni mo fẹ́ jẹ báyìí wo mi ò ṣá like tó ṣe máa ń sọ̀rọ̀ ńgbà mi o dúró bá bọ́ọ̀lù ẹ̀fẹ́ ti ń oúnjẹ ní gbogbo ibà tí ìbà ṣe rí nínú igbó yìí náà gbẹgbẹ ọgbẹni dákẹ́jáde oúnjẹ kọ́ oúnjẹ mi bí a tó gbé mi nígbà yẹn. Kẹ́ ṣé mo wá ní jẹun ní ṣé kí wàá para mi ni. Sísá mi dẹ̀ sọ pé kí n má wo mi mo fagídí ọkàn wa wá orí mo ń ṣe báyìí. Gbọ́n lọ́kẹ́ mi náà ti jẹ́ mi ò ní fẹ́nukọ́ ní ti láàárọ̀ yìí. Gbé oúnjẹ ti síbì kan náà. Lábẹ́ ṣe bá tiẹ̀ wá ráwọn òdúkú rárá. Àbẹ́ máa ráwọn ilé. Ẹ̀yin ṣì wà lábẹ́ kí gbogbo rògbòdìyàn yìí. Ibi lọ́lá tẹ̀ ń ṣe lọ́dún tó. Irọ́ lọ́bìn jama nílò ẹ̀ta máa ṣe. Gbogbo ẹni jákèjá ìgbé lágbá tamani káàkiri. Ṣé ká wá para wa ni? Ẹ̀rẹ́ bọ́lẹ̀. Báwo wọ́n kẹ́ ṣe báyìí gan-an? Gbogbo yín pàtó tó ṣe ń sukú náà ló ń ṣe yìí báyìí. Ṣé ibà jẹ́ ilé eré àbí kíni? Kí ló tó ṣe bá ayọ̀ mi ìgbà olóbẹ̀rẹ̀ gbogbo ilé? Sófin jẹ́ ìjókòó. Ọ̀rọ̀ kò jáde kí ló ṣe lé wọn pé inú kó ta wáyé à ń bẹ̀rù lọ́wọ́. Wọ́n máa ṣe báyìí náà. Mama bí wọ́n sínú ògùn fún ìyàn lára fún mi.
nǹkan ṣe. Nǹkan ṣe ni pé bí a ń torí pé ó rí àwọn ilé kan àti Ayọ̀mí nínú ẹ̀ ṣe dùn nínú ẹ̀ dùn. Ẹdú a máa ń pọ̀ yìí lẹ́yìn ọ̀wẹ̀ òun nàró nù. Ẹdú okay it's okay ẹ má wọrí ẹ fún mi 1 minute mo ń bọ̀. Agoro. Amen. Ẹlẹ́wẹ̀ ti sunkún.